اللهم صل على نور الأنوار. الله عليه وسلم. ẹnjìníà bá ń gbé ilé sókè. اللهم صل على سر الأسرار. صلى الله عليه وسلم. اللهم صل على ترياك الأديار. اللهم صل على مفتاح باب اليسار. الله عليه وسلم. سيدنا محمد المختار. صلى الله عليه وسلم. okuro lé olólùmọ́lódì adáko ànábì ọ̀dákẹ́. صلى الله عليه وسلم. olórí ire nìkan ni kó yóò bá ànábì dáadáa. بذكر محمد طابت دنيا. wọ́n bá ń fi gbogbo nǹkan déèyàn bí ó bá jẹ́ pé wèrè orí ẹ̀ pọ̀ gan nǹkan ò kí ń jẹ́ ọ́ ní dídè wọ́n bá ti dèèyàn máa ń nábì àdúgbò gba dídè o. بذكر محمد طابت دنيا. nítorí pé mímáa gbà kí wọ́n dì ọ́ máa ń nábì yẹn èyí tọ́lọ́hún ò ní ṣe nínú ayé rẹ lóore tẹ́lẹ̀ yóò sì ṣe yóò bá nábì káyé rẹ ó dà. فيك منال لربي منايا. فيك منال لربي àtìgbàdé منايا. alùsùnmùwí kọ̀wárìkọ̀l àsìmánì. السموي خوارق الأزمان. tí n bá ní gbogbo àwọn tí mo mọ̀ níjókòó yìí ni máa kí máa dákọ gbogbo àsìkò tí wọ́n fún mi yẹn orí kíkí ni ó tàn sí. حياكم الله. inú Al-Qur'ani gan ọlọ́run dákọ àwọn kan ó padà kó àwọn kan papọ̀ ni pé àwọn kan ń bẹ tá a dákọ wọn fún yín àwọn kan wá ń bẹ àwùlẹ̀ sọ̀tàn tí wọ́n ẹ dákun àwọn tí ń bá dákọ ẹ̀yin tí ń bá rántí dákọ kì í ṣètò yájú o ẹ̀mí fò ojú fò ni màmá wa Sàláàtì mo kí wọn áàlù kí ló pè wọ́n. السموي خوارق الأزمان. àwọn bàbá wa tí wọ́n jẹ́ bàbá oní nǹkan tó jẹ́ pé gbogbo oríire tòní àwọn gangan ni wọ́n ṣe. خوارق الأزمان. ẹ̀yin gangan lẹni orin tá a bá sọ pé kámúsù nàtín ààyè ìtàbá dá ìmọ̀ tàtín. كم سنة آيت بعد إماتتي. nínú tẹ́ẹ̀dì mọ̀pẹ́ yìí náà ni oní tí mo là ń ṣe làbí ìbò yanjú lọ́wọ́ ní ìlú ìníṣà. حياكم الله. kámúkélógún ń jẹ. كم سنة آيت بعد إماتتي. gbogbo àwọn tí wọ́n ní mọ́lúdì ò dáa fọláṣẹ́ jù wá pọ̀ àárín wọn mẹ́ o. wọ́n sì mẹ́ o lọ́ọ̀bẹ̀ kó kú wọ́n fi ọ́ sàwátì. ودلالة أخمد تبعد توكلي. ودلالة أخمد تبعد توكلي. kódà gbogbo ìta àti gàgbé inú súnà nẹ́bí ẹ̀yin lẹ́tú ń gbé wá fún wa padà. ẹ̀yin bàbá wa ọlọ́mọdé máa padà sí aburú. آمين. mo ní wákà fún bàbá wa àmọ́ torí àsìkò mo lè padà dá kí n tó sọ̀kalẹ̀ wá sí mo ní wákà fún bàbá alùkìlò pé wọ́n tiẹ̀. السموي خوارق الأزمان. gbogbo àwọn àlùfáà wa lókè ni mo kí mi ò jájú sẹ́ni kankan o afáwa àgbà Rọ́ìs bàbá kìsìkì olódò afáwa Ṣéhù Sàláàtì alùkìlò pé wọ́n. السموي خوارق الأزمان. bàbá wa àgbà tí wọ́n jókòó sí ẹgbẹ́ bàbá mi onípọ̀mọ́. خوارق الأزمان. bàbá wa wọlé rán ọlọ́mọdé ẹ̀fọ́lá pìtàn láíláí. آمين. bàbá wa àgbà láyé dé. خوارق الأزمان. àkọ́kọ́ tí kọ́kọ́ rí bàbá láyé àwa ní òṣòro ọlọ́pàá kan ni ọlọ́pàá ò gbé mi o حياكم الله. torí pé wèrè ń bá bẹ́ẹ̀ lómi yóò ti rò pé òun náà lọ́lọ́pàá ó gbà àwọn èèyàn kọ́dún tó parí òun lọ́kọ́ gbé wọn gbé mi. a ní wàásì kan ní ìlú Ìjẹ̀bú àwa gbé mọ́tò kan tó jẹ́ plate number Kwara mi ò lè ní driver's license àwa wa mọ́tò yẹn látòdìdí Ìlọrin ó kù díẹ̀ táwọn Ìjẹ̀bú ni wọ́n mú wa àwọn ìka ń palẹ̀ lọ́rùn náà wọ́n mú wa àmọ́ bá a ṣe ń bọ́ ó kù díẹ̀ táwọn Ìjẹ̀bú ló mú wa láà bá tètè bọ́
wọ́n wá dúró bàbá àdùn mọ́ wọ́n wá dúró bí wọ́n ṣe páàkì ni wọ́n lọ bá wọn pé àáfàá tí wọ́n fẹ́ bá mi ṣe wá sí program mi láì ní program. La ilaha illallah. wọ́n wá gbà wá lẹ́yìn tó náà owó táwọn ọlọ́pàá tó fẹ́ gbà àwọn ni wọ́n tó san. wọ́n tá à ń sọ nìyẹn o má máa béèrè àpọ́nlé mọ́ lọ́wọ́ wa ṣiṣẹ́ àpọ́nlé ni. àkọ́kọ́ náà bàbá lè jẹ́ fún anú ẹ̀sìn bẹ́ẹ̀ bá ṣèyún á pín ilé torí pàgbàlagbà ní aṣáájú ni àmọ́ ìtẹ́ ẹsẹ̀ lọ́jọ́ yẹn èmi ẹ ti rà mí. wọ́n gbà wá lẹ́jọ́ náà àwa wọnú Ìjẹ̀bú tán bàbá àdùn mọ́ àtúwá pàdé àwọn ọlọ́pàá ìdè mọ́tò wọn wá ṣáájú mọ́ ń tẹ̀lé mọ́tò wọn àtúwá débẹ̀ ìkànnú ẹ̀ pé bàbá kó èèyàn márùn-ún lẹ̀ wèrè kan bàbá mẹ́ dandan kọ́ ni kéèyàn kó táyà sọ́nù kó tó mọ̀ pé wèrè ni àwọn wèrè kan bẹ yí kí ló ṣẹlẹ̀ mo ní bá yín ṣe nínú wèrè ni àálù kí ló pè wọ́n ti ẹ̀ darí. alùsùnmùwì kọ̀wárí kọ́lé àsìmọ́ọ̀nì. òun wá àwọn ti dìde wọ́n ti bọ́ọ̀tà sí wọn wọ́n ní ká tó nu mọ́tò ẹ wà pẹ́lẹ́. àmọ́ gẹ́gẹ́ bí ọmọ tí wọ́n kọ́ léere nígbà míì ń bẹ á fún ọ lápẹ́lẹ́ ìwọ gẹ́gẹ́ mọ̀ kó òdì sáàgùn ẹ̀ bó ṣe tọ́ wa ni. àwa bọ́lẹ̀ àgbọ̀n á dúró sẹ́yìn wọn báyìí mo káwọ́ báyìí. tẹ́mi bá ṣe ń lọ tíráàbù tó ẹgbẹ́ mo fẹ́ dáìbù ní ìníwá gbádá torí táàbù kó bá kàn mí kó má bàa gbádá lára mi. àwọn ọlọ́pàá Nàìjíríà ò sì máa fà níbi tá a bá dé táwọn àfà ti gba àwọn àfà ló kọjá yìí wọ́n wọ ọ̀tútù nísìn. gbogbo yìí àfà tẹ kó wa sí ń dààmú táwọn ọlọ́pàá fi wá wà àfà ẹ̀ sì orí ibú àgbà ọlá àwọn ẹni ọlọ́wọ́ láàlájẹ́ àgbà. táwọn ọlọ́pàá ò tẹ̀ wá mọ àpọ́nlé àwọn àfà àmọ́ bá tàná wọ́n bá ti ń bọ́ lẹ́nu mọ́tò tó bá láwà ní lórí wọn ẹ máa lọ. nísìnyí wọ́n ní àtúráwà nínú ó lè ti pè nǹkan mọ́nú ẹ̀. ó tún ní àmọ́ ọlọ́pàá kan ní àmọ́ tú báàgì ń dò ní mo lágbára ní bẹ́ńbẹ́ àti àwọn nọ́ọ̀sù tàbẹ́ ó ní ẹ̀tù ní báwọn yóò pín ìṣẹ́mọ́ sọ náà nìyẹn ara mi sì wọlé ìjọ náà. gbogbo yìí tẹ́ kó àrífín wọ̀já àfa yìí ẹ̀ lè jáwọ́ torí wọ́n gbé kọ́mì tó parí wọ́n wà wọlé wá gbé ògbó yìí ni. bàbá onípọ̀mọ́ wá bọ́ lẹ́yìn ìjọ náà ọlọ́pàá yẹn ní tell him to come down where is the driver's license bàbá ní ẹmọ́ sọ̀rọ̀ kan o wọ́n wá lọ bá wọn ọ̀gẹ́ ẹ̀ nígbà tó padà wá wo gbogbo ìwé pé driver's license láàní wọ́n padà yànda wá nítorí ìrìn àjò tó yẹ kó o rìn fún 20 years mo wá pàdé ẹnìkan tó bọ́ ṣe kánápò rẹ̀ sí 2 years mọ́ gbàgbé ẹni yẹn. àwa tá a sọ ní àjò 20 years ẹni 2 years tó bá ṣe wèrè á da etí yẹn padà ó tún bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. alùkí ló pè wọ́n. alùsùnmùwì kọ̀wárí. mi wá dùn ẹgbẹ́ ẹni tẹ́ ẹ jókòó sí déédéé irú tẹ́ ẹ ṣe yẹn ẹni tó tún máa ń ṣe jù bẹ́ẹ̀ lọ lẹ jókòó sí yẹn. Iyyakumullah. bàbá wa ṣó dàbí kò wọ́pọ̀ nú àwọn tẹ́ ẹ jọ jẹ́gbẹ́ àfà àbáwọn tí wọ́n jù yín lọ tí wọ́n wà máa fi iyì wọn ra iyì fún àwa tá à ń bọ̀ lẹ́yìn. àmọ́ kò dùn mí adìyẹ tó yàgbẹ́ sí sàásùn sáré rẹ̀ ló bàjẹ́ àgùntàn tó sì fà wọ́n láì sàásùn ó tún sáré ara rẹ̀ ṣe ni torí tá a bá pa méjèèjì tán inú sàásùn náà lákò wọ́n sí. gbogbo iyì tẹ́lẹ̀ kankan tó jù yín lọ tá à ní fún wọn láàmú fún yín torí pé pè wá léèyàn ní táyọ̀ tí mo pé èèyàn ní wa alùpùpù ló pè wọ́n tiẹ̀. alùsùnmùwì kọ̀wárí kọ́lé àsìmọ́ọ̀nì. bí wọ́n ṣe dé ẹ̀sìn ni wọ́n ti ń bèèrè lọ́wọ́ wá mẹ́rin pé ṣe ti sọ̀rọ̀. wọn kọ̀ láti fàṣìkò wọn lẹ̀ pé táyé tọrọ ò bá ní kàn yín bí lónìí kí ìwé yà sọ̀rọ̀ kéèmí ó yà dákẹ́. síbẹ̀síbẹ̀ náà ayé tí wọ́n ń pè yín dá sọ̀rọ̀ sí ni ẹ sọ̀rọ̀ tẹ́lẹ̀ kù. Amina. ẹ ní wọlé ní kéṣẹ̀ láíláí. Àmín. nínú tọ́lọ̀ tó wà fi ń ṣàánú yín ni pé ebi ọ̀rọ̀ kò pa yín. ẹni ebi ọ̀rọ̀ bá pa ọ̀ sọ débi pé ọ̀ padà sọ déwọ̀n. ọ̀rẹ́ wa kan lálòdì kan jòlè bàbá kìsì ó pàdé olówó òun fọlọ́wọ́ lọ́pṣọ̀n méjì bàbá níbẹ̀ bá rán mi mọ́kà ìran mi lẹ́wọ̀n ó lẹ́wọ̀n lọ́dún yẹn fa ó jẹ́ mọ́ ọmọ tó ọmọ sọ irú ààyè ńlá lẹ́yìn lẹ́nìkan bá fi èpè bára rẹ̀ ṣeré yóò rí bẹ́ẹ̀ o torí pé àwọn aláṣẹ ni wọ́n jókòó yìí tó bá fi lè sọ fún rẹ tó bá èmi sì wé wáyé sí máa lọ múra kọ́ni tó parí mi ò rẹ̀ ní kọ́bọ̀ lọ́wọ́
Inshallah. torí mo ṣe sọ pé màá lọ yẹn sí o ìkọ̀ láti wá yáwó lọ́ọ̀ mi láàárọ̀ la olórí burúkú yáwó bóyá àbáàdé jẹ báńpẹ̀ lówó ẹ̀sán o wọ́n pè wá Al-Sumuwi. wọ́n pè wá síìmù tẹ́ ẹ sọnù yẹn ti tó ẹ̀rá síìmù mi tẹ́ mọ̀ lò gángan. Qawarikul azimani. mo dáná Sheikh Labib nínú àwọn tá a lè fọwọ́ gbáyà ń ta pé bàbá wa lẹ́jẹ́ tí ó sì rújú ẹ tó wá bí àmọ́ tá a bá lò yẹn gan ẹlòmíì ò tó wá bí tá a ti fún níwọ̀ bàbá torí kó ń ṣe ìwọ̀ bàbá lórí wa ni ọlọ́run mọ̀jẹ̀ ìfọlá pẹ̀tàn láéláé. Amina. íńtánẹ̀tì kan já tó bá lọ ẹja nǹkan kan òṣìṣẹ́ yìí wọ́n ní oògùn tó ní wọ́n ní oògùn ló fi lọ já kínní yẹn bàbá wọn àmọ́ retí pé ẹja kọjọ́ fún ẹja kọjọ́ fún pé nǹkan kan ó tó ṣe bàbá àwọn tí wọ́n retí kí nǹkan ṣe yìí wọ́n mọ̀ retí táyọ̀ òfin parí ní nǹkan kan ò ní ṣe yìí. Amina. mo kí bàbá mi àgbà tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ bàbá ọ̀kan lọ́mọ bàbá wà sírí ọ̀kan lọ́mọ ọlọ́mọdé fọlá pẹ̀tàn láéláé. Amina. sí bàbá lámúnigun Qawarikul azimani. bàbá kìsìkì níjọ́ téèyàn bá ti tájì orúkọ ara ẹ̀ morúkọ àwọn ẹni ọlọ́run àti kó o mójútó morúkọ òun ó sì dáa kó pín sírù lọ́sẹ̀ tí wàá ń jẹ́ sírù bàbá lámúnigun yẹn adúpẹ́pẹ́ ẹ̀ lójú ti orúkọ tó wà lẹ́yìn sírù yẹn ẹ wá ń kó ìbá ní gbogbo ògbà ẹ ń kó ìbá bàbá ní gbogbo ògbà kódà lójú wọn lẹ́yìn wọn ẹ ní dẹni ẹ̀tẹ́ láíláí. ìdí ìlú ẹ lọ Amina. àwọn máa tuntun yín mú jọ mi bàbá wa àgbà olóko ànábì ìtẹ́ ẹ̀ṣẹ̀ lórí ibi yìí mo kò yẹ kílé tó fọ́ fún wa tó sọ. ojú ń tì ní. kó o sọ fún wa kó o kó wa jẹ yẹn lójú àwọn èèyàn yẹn kò ní kó o dẹ nílẹ̀ mo láàgì nìyẹn màá dẹ̀ lo tẹlu yẹn màá lo mi nínú àlọ́ fi jẹ́ wúmi kan. Arimi ilaykum. bẹ́ẹ̀ni. Tahiyyati wa salami. Arimi ilaykum. Tahiyyati wa salami. gbogbo ilẹ̀ tóbi ń bí o kò sẹ́ni kankan tó tóbi o gbogbo yìí ni mo kí o mo kí àwọn ọmọ wa inú ilé àwọn ọmọ wa ilé à mo kí akápàwé gbogbo àwọn ọ̀gá mi tí wọ́n bẹ níbẹ̀ ni mo kí bàbá wa ọ̀nà ọ̀la ọlọ́mọdé ògùrù fún yín láéláé. Amina. máa yin ànábì tí n bá ti sọ̀rọ̀ tán. Sallallahu alayhi wa sallam. àbá àwa ọ̀kan lọ́mọ ọ̀kan làwọn lè mi fún yín ọ̀kan lọ́mọ ọ̀kan làwọn méjèèjì náà túmọ̀ sí olú ọmọ ọba tó ti ṣe yín lólú fún gbogbo àwa wéríwérí àti fún gbogbo àwọn àlùfáà wa àwọn bàbá wa ọlọ́run dákun má fi yín kọ́ àbùkù bá wọn mọ́ láéláé. Amina. nǹkan mẹ́ta táyé bùkátà lára yín mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́mọ kan kó ń bẹ láéláé. Àmín. àkọ́kọ́ ń bẹ òní ìsìdábà àwọn tí wọ́n jẹ́ tí wọ́n kì í ṣàfà bíi ti wọ́n bùkátà ìsìdábà lára yín gbogbo wà tẹ́ ẹ bá ti ń sọ pé kó máa rí bẹ́ẹ̀ fún wọn ọlọ́run máa rí bẹ́ẹ̀ lọ. Amina. ẹlẹ́ẹ̀kejì olówó àáfà ẹ̀gbẹ́ yín náà bùkátà òwú lára yín. ó bùkátà òwú lára yín ọlọ́run ló mọ iye àwọn àáfà àtàkùn yín láwọ̀ ọ̀dẹ̀ sí bẹ́ẹ̀ ti gbà sẹ́yìn gan tẹ́ẹ̀ ti dúkú wá nú ọlọ́mọ gbẹ̀lá lọ́wọ́ yín láíláí. Àmín. àwọn ìwà tí ń sọ ládìtàn ọlọ́mọ jẹ òkú láíláí. Àmín. ẹlẹ́ẹ̀kẹrin onítẹ̀ríba bàbá àdúmọ̀ àwa tá a dúró yìí àwa máa ń kan olówó lábùkù kì í ṣe pé torí pé àti ìrìntòrá wo padà ní. kọ́pẹ́ èmi ń sọ tó da sínú ayé ara mi nìyẹn wọ́n á ro lẹ́mìí ara ẹ̀ pé wọ́n fẹ́ tó ṣì náà. torí mo sọ pé lòótọ́ yín mú èmi náà padà ní. àmọ́ ń ta ni wọ́n ń kan olówó lábùkù olówó tó bá ti rí rẹ̀ bàbá kìsìkì àgbáàrìsì olówó tó bá rí rẹ̀ ó nírú àbùkù tá a mọ́ fi ń kan olówó gbogbo tó ní lówó yẹn sì yóò sì lágbàtà pé àbí ní kankan ni gbogbo ẹni tó bá wá ní kó ṣe pẹ̀lẹ́ orí kó ti wà lẹ́ni tí ò ní rí níjọ́ tí ànábì Ibrahim Salatu wassalam. ẹ bá wí bẹ̀rẹ̀ rẹ dákun Alayhi salatu wassalam. mo ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí mo mú wá nìyẹn o bàbá níjọ́ tó sọ fọ́lọ́ pé bí ìfẹ́ mọ̀wulẹ̀ káyà ẹ̀ ṣùgbọ́n àwọn àbá àti ó ti yí báyìí Ọlọ́run fi hàn mí bá a ṣe máa ń jí òkú bàbá mi àgbáyé dé Ọlọ́run wá ní kó
ó fún wọn lórí ó ti yáwọn àfa ní ìfẹ́ kọ́rọ̀ gùn bẹ́ẹ̀ àmọ́ kókó tí mo fẹ́ mú bẹ́ẹ̀ ni pé àwọn ẹyẹ mẹ́rin tó mú ń jọ náà kí ló kọ àkọ́kọ́. Àtọ̀húṣù. Àtọ̀húṣù ẹyẹ ọ̀kín kí lórúkọ ẹlẹ́ẹ̀kejì. Anasiru. Anasiru ẹyẹ ẹgún kí lẹ́lẹ́ẹ̀kẹta. Alugurọ́ọ̀bù. Alugurọ́ọ̀bù ẹyẹ kánákáná kí lórúkọ ẹyẹ ẹlẹ́ẹ̀kẹrin. Adíkù. Adìyẹ. Ìwádìí wájú ó yé wa pé ẹyẹ adìyẹ náà ń fò tẹ́lẹ̀ kó tó di pólíbi tó lè fò mọ́ tó fi wálẹ̀ padà òun náà ń bẹ nínú àwọn ẹyẹ tí ń fò lókè ohun tó ṣe tí ń sọ fún wa lálẹ́ yìí ló kó àpàrà ságúrúbà ló fi dẹni ilẹ̀ manlam abáwa asanu yorùbá sọrí ó ní manlam yàtọ̀ adab ma Allah fawqa abdi adaba Allah ta'ala alhamd. tó o bá ti sọ pé lórí ilẹ̀ ọlọ́run o ò ní jẹ́ kórìí ẹ pé o ò máa tọwọ́ bọ́ lọ́run lójú o ò máa ṣe gbogbo ntọ́lọ̀ ní ájìnà sínú ìwé òmù láàyò tó o bá dé abẹ́ rẹ̀ ọgbọ̀n. ẹyẹ tó wúṣù kí ló ṣe tọ́lọ̀ fi ní kí Ibrahim kó fi kọ́gbọ́n nígbà tí ò ní ádàbù lórí ilẹ̀ ọlọ́run ní ẹ mú ẹ jẹ́ ká fi kọ́ máa ráyé lọ́gbọ́n kí ni ẹ̀ṣẹ̀ ti èkìlá láwọ̀kọ́. Sífàtùhù àlehùjìbù. kí ni jẹ́ sífàtù tó yàwó. Sífàtùhù àlehùjìbù. Sífàtùhù àlehùjìbù. Sífàtù. máa fi ohun ká ọjọ́ òfò yàrá bàbá tó tẹ̀lé. Sífàtùhù àlehùjìbù. ẹyẹ ọ̀kín jọrọ ẹ̀ lójú gbogbo ntọ́lọ̀ ń kó fún ní ẹwà lára ẹ̀fọ́ ọ́nà ẹyẹ ọ̀kín òun ní ọba àwọn ẹyẹ nítorí ẹwà tó ní ó lára ó lẹ́wà ó dáa ó dùn ún rí àlẹ́ ọ́njíbù ó wá rí rẹ̀ tó ń já sí pé ntọ́lọ̀ ń fún ọ tó fi fẹ́ ríra rẹ yẹn òun náà ló fún ó lè gbà padà gbogbo ẹ̀yin onígbèraga tẹ̀ ń bẹ́ mi lálẹ́ yìí ohun tó mú ọ ga pásáwọn èèyàn yẹn tó mú ọ máa rí nídìí pé ojú gbogbo èèyàn lọ yẹn ọ fi pìtàn láìpẹ́ yìí tó bá jáwọ́ ìgbéraga alákọ̀ọ́kọ́ nìyẹn ẹyẹ ọ̀kín ó jọrọ ẹ̀ lójú ni ọlọ́run wá ní ìjọra ẹni lójú tó nìyẹn mú ká fi kọ́ máa ráyé lọ́gbọ́n pé èèyàn kì í jọrọ ẹ̀ lójú torí pé tó o ní tó o fi ríra rẹ nílẹ̀ pé ọ̀dà àtọ̀ yẹn àwọn kan ti ní lánàá méjì náà ni téèyàn máa ń ní ohun téèyàn máa ń ní téèyàn máa ń padà sọ pé mi ì ní mọ́ àti téèyàn máa ń ní téèyàn ò ní mi ò ní tẹ́lẹ̀ àmọ́ mo ti ní ohun tí wọ́n ń bẹ lọ́wọ́ rẹ tó tóbi yẹn tó bàbàrà yẹn tó bá fẹ́ máa ní lọ má fi ìgbéraga kún torí gbogbo tọ́lọ̀ bá fi dẹ̀ ẹ̀dá lára ló lè fi ní ẹ̀dá lára kí lẹ́lẹ́ẹ̀kejì. Anasiri. Anasiri ẹyẹ ẹgún àmọ́ àdánwò tẹ́yẹ ẹgún ní tọ́lọ̀ fi ní kọ́ mu kọ́ fi kọ́gbọ́n ṣáwátò akili wa ṣáwátò ó fẹ́ràn jíjẹ gan sọmọ fún wọn náà sìn gbogbo ojúlé kojúlé lọ ti máa ń jẹun kiri ibi tó ti kan tí ó pa ọ̀nù ó ti dáàbò ẹnìkan bẹ́ẹ̀ ibi tó ti kan tí ó pa ọ̀nù ẹ sì má jà tara wa bàbá mi àgbà onípọ̀mọ́ májèlé nìkan kọ́ ni mo ń pààyàn àwọn oúnjẹ ará ilé kan bẹ tó bá ti pọ̀ nínú rẹ gbogbo tó yẹ kọ́ ọ̀dà láyé ló sì parí mọ́ la yé jẹun kiri mọ́ o yé jẹun kiri mọ́ yé mu kiri mọ́ bàbá àdó mọ́ kí gbogbo àwọn àfáà náà kásẹ̀ sáńtà mọ́ kólú bí àdáwò bá dé bọ́ tó fẹ́ lanú rẹ̀ tán ní adáwó èmi sì ti rò ó jẹun kí a máa dáwó kàyàwó rẹ̀ náà ni ó wòwó fún àtàwọn ẹbí ẹ̀ ẹ sì mọ́jà tara wa àbá ọ̀kan lọ́mọ mélòó àwọn èèyàn tí wọ́n ti tara yín lọ lórí ibú lọ́nà wo ni pé afẹ́ bá afẹ́ lé afẹ́ mú kí ló ń lò táwọn náà lè lò ó ti wá sá gbogbo eré ó sá náà kò bá yín ẹ mọ́jà tara wa mọ́ mo sọ̀rọ̀ fún bàbá àdúmọ̀ lórí ìjókòó mẹ́ẹ̀ mo ní gbogbo àwọn tí wọ́n ń pera wọn lọ́mọ ẹ̀sán àbáwọn tí wọ́n ń sàn yín lọ́mọ ẹ̀sán wọ́n ń tàn yín ni o àwọn bàbá àwọn kan ṣiṣẹ́ wọn kó fún wọn wọn sì da kankan burúkú pọ̀ mọ́ lọ́hùn ọlọ́run kọ́ nínú màṣíyàwó ọlọ́run a ní kó nǹkan fáwọn ọmọ wọn ó dorí àrọ́mọdọ́mọ bíi méje tó bá bẹ̀rẹ̀ sí ní wọn máa lo ọlá láì dààmú wọn wá wádìí wọn ní àwọn bàbá yín kan ti ṣiṣẹ́ yìí lẹ̀ tó ẹ̀yin ọmọ ẹ̀sán ọjọ́ lọ yọ kú
torí àwọn kan náà ń bẹ wọ́n ń sunkún pé ilé àwọn bàbá tiwa náà ṣiṣẹ́ ilé tọ́lọ́hún wà kó fún wọn ọlọ́run àmọ́ dára bẹ́ẹ̀ ń gbà mí tí ò ní wo bẹ̀ àmọ́ tí ó bá wo bẹ̀ yóò wo bẹ̀ tányányá ni dákú mẹ́ ẹ̀ ó tá àmọ́ tó mọ̀ mu ọ̀tí nínú الغراب àwọn nǹkan tó mọ̀ mu tí ò ní kó dààmú bọ̀ burúkú fáyà wa bẹ̀ fàtí àgbẹ̀yà àfa torí pé ẹ fẹ́ dú àwọn ọmọ méje lọ́jọ́ kan ẹ lọ́ lo kókó sámbà àti kọ́mándó ẹ wá dìdàkudà kí ni pẹ́sọ́ alẹ́ pẹ́sọ́ ọmọ ekele wo ni mẹ́mí fẹ́jì wo ni mẹ́mí kò ní fẹ́jì dà fẹ́jì ni sọ ṣé wọ tọ́ fàdí ọmọ yẹn lọ́sẹ̀ tó lọ. àmọ́ ntẹ́yìn ó mu tí ò ní dá wàhálà náà nínú ara burúkú fáyà ni èyí ó nìyẹn àwọn tó gbé pálí kan lọ lé torí pé wọ́n gbúdọ̀ dáná tá a bá délé kí lẹ́lẹ́kẹta tó wí ń tiẹ̀. الغراب alukorobu albarisi ó náà ní ẹyẹ kanakana gbogbo àwọn àfáà tí wọ́n máa ń sábà sóògùn dáadáa torí pé pàtàkì làwa à ń jíṣe ni wọ́n bá mọ̀ lé olùkọ́ àgbà wọn nà wọ́n gbé bẹ́ẹ̀ o wọ́n nà wá gan àwọn àbáwá wọ́n gbọ́ ṣùgbọ́n tó o bá ṣàkíyèsí dáadáa gbogbo tó bá jẹ́ nǹkan bí owó náà wọ́n kó kanakana sí kí ló wá jẹ́ kí ẹ̀yẹ kanakana ṣàgbákùn lọ́dọ̀ ọlọ́run alhirsu ala kasratil mal ibi tí màá tún yẹn sí àrọ̀ yìí òun náà ni pé a ní ọmọ wòwò àmọ́ tó bá jẹ́ pé owó tó ń wá ọ̀ ń pẹ́ nìkan lẹ́kún kó o tó rí ni ẹkún ló fi padà ná owó gbẹ̀yìn. alhirsu ala kasratil mal mọ̀nàṣẹ́ làbí ibùsọ̀ ọ̀rọ̀ kan láìpẹ́ yìí mo ti ń wo fídíò yẹn inú mi dẹ̀ dùn wọ́n níbi tí mo dé yìí ní owó mi rà kankan wọ́n ní gbogbo tí mo ní wọ́n mọ̀ ọkùnrin mi ni wọ́n ti máa ń lè di mọ́tò sùn ìsìn náà wọ́n gbé wáyé alihẹ́rìsù wọ́n ti mọ̀ pé àwọn eléyìí ò wá owó wọ́n wá ọlọ́run wá kó gbogbo tí wọ́n nídìí fún wọn. likulli shay'in idha farraqtahu 'iwadun tó o bá sáláwà níta tí wọ́n bá ka lọ àbágbádá ọ̀sán síta wọ́n ka lọ ó lè ra mí àmọ́ bẹ́ẹ̀ yẹn bá sọ lọ́nu ò lè rà oníkálukú lọ di àárín wọn àtọ́lọ́ dáadáa tí àárín wọn àtẹ̀yàn bá ń dán táàrin wọn àtọ́lọ́ bá ń dàrú àti wọn àtàwọn èèyàn wọn bọ̀ jókòó báyìí ó jókòó sáyé wọn mọ̀ bọ̀ sùkú kí lẹ́lẹ́kẹ̀ẹ́kẹ́ni. àdínkù kí làdánwò tiẹ̀ bá ń parí ẹ̀jà rí. shahawatu minan nisahi. adìẹ ó fẹ́ràn kó máa wọ̀ gbogbo ìwé èrí òun tiẹ̀ wọ́n rí ni ọ́ ọ̀sà gbòòrìwọ̀ bẹ̀ ni bẹ́ẹ̀ bá ti fẹ́ràn kó máa wọ̀ ọ́ padà wọ̀ ọ̀kùn. gbogbo àwọn fárajì tí ń wá lọ́fẹ̀ẹ́ yẹn ní mọ̀jánà yẹn gbogbo ẹ̀ náà kọ́ ló ní ìdìbò dàrábà gbogbo ẹ̀kọ́ bàbá èmi ò wà lọ́fẹ̀ẹ́ o gbúdọ̀ jó lọ bẹ́ẹ̀ wíwọ bẹ́ẹ̀ náà ló kó sápá bá ọ ti sí wẹ́wẹ́ odò náà kì í da kò ní da mọ́ dàpọ̀ shahawatu minan nisa àdáwò tiẹ̀ ní pé èrí dábàrí ọmọ tó láwà ìṣẹ̀lẹ̀ mẹ́wàá náà kọ́ borí àdánwò tẹ wọ́n ti wá mọ̀ ọmọ kódà àkótó tó sọ̀tà láwa àwọn èyí dábàá ìṣẹ̀lẹ̀ wọ́n ti wá mọ̀ ọmọ wọ́n wá fi dí ọ gbogbo tó wá jẹ́ tó da lára rẹ ó ti pọ̀ tán sára ni ló kù lára rẹ kàdí kí ló wí jẹ gàrí. kàlíkì ìsísí ìkírùkà ya habibi lam yazal. àbáwọ̀ ọ̀kan lọ́mọ nígbà tí mo dé orí lóko bẹ́ẹ̀ ni mo rò pé kí n tábà tí àfa wa olóko ànábì sọ nǹkan mẹ́rin náà ni wọ́n sọ lẹ́ẹ̀kan fẹ́ tó bá fẹ́ sọ yìí èmi náà wàá mú ọ̀rọ̀ àwọn ẹyẹ mẹ́rin wá. yẹsikil. kí ló wí jẹ. muhabbatan wa na'ima. ẹ jẹ́ kí n yin ànábì gan ẹ gbé ìlú yẹn tó o bá mọ tó lù máa fún ẹ yá kí ló wí jẹ. ya sayyida sakhalaini wuzita maka. wàá kọ́ ọmọ yìí sè é. ìlú muzi azima. yàrá ìsàlákìtò. àjàwó wàsẹ̀wé wàsẹ̀límù tẹ̀sílímà. sọlọ àlè wàsẹ̀límù tẹ̀sílímà. sọlọ àlè.
ní jásì ó yá máa lu kankan sí jẹ́ kí n máa gbọ́ sí lẹ́yìn kó máa dùn ó ṣòro nìkan ó ti yá ó ti yá. Ìmúdẹ́sílímà.